الحمد لله الذي قد شرف الإسلام وشرط لقبول أعمالنا الإخلاص والمتابعة، ثم الصلاة والسلام على نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وعلى من تبعهم إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. الحمد لله أدوك فالله وبعد يتنو تتي مدرسة النور لتحفيظ القرآن والدراسات العربية والإسلامية في عمانية بني النون Institute for Quranic Memorization, Arabic and Islamic Studies. Ètò fiqh tí wọ́n gbé kalẹ̀ fún àwa al-ummah látara wípé bó la ṣe fẹ́ máa ṣẹ̀sìn tí ó sì máa gún régé, ọ̀nà tó já sí wípé a máa gbé wá èyí tó jẹ́ pé yóò máa yéra wa láì ní sí kọ̀lọ̀kọ̀họ̀ ńbẹ̀ bi-idhnillah. Àmọ́ ká tó lọ, ó tọ́ kí àwọn tí wọ́n ń tẹ̀lé wa níbi program hátà débi pé wọn ò tún rí wa, wọ́n tún ń pè wá káàkiri ṣé kò sí, kí ló dé ẹ máa sẹ́ndì àwọn nǹkan tẹ́ máa sẹ́ndì wa, àwa máa ń tẹ̀lé yín, àwa máa ń fọ́ a máa ń jàǹfààní níbẹ̀, ọlọ́run jẹ́ kí gbogbo wa máa jàǹfààní níbẹ̀. Nǹkan tá a fi ń fẹ́ náà nìyẹn. Wọ́n rí pé tí tajwid tá à ń ṣe tó jẹ́ English, hátà àwọn kan tó sọ ká ẹ dákun ẹ bá wa ṣe tó Yorùbá bi-idhnillah a máa ṣe. Bẹ́ẹ̀ náà sì ni ká tó mọ̀ ká ń gbọ́. Madrasatun Nur ilé kéwú tó já sí wípé ní akẹ́tùn tó pọ̀ bi-idhnillah déédéé náà kan mú wa. So Madrasatun Nur a lè rí ní online fún àwọn tí a fẹ́ join, a fẹ́ máa take class, personal class ńbẹ̀. Bẹ́ẹ̀ náà sì wọ́n máa ń do general class wa based on their program, inshallah. Ẹni tó bá fẹ́ register ẹ lè kàn sí wa láti ti tẹ̀. So Madrasatun Nur ẹ lè chat bẹ́ẹ̀ náà ẹ sì lè kàn sí wa níbi WhatsApp, inshallah. Bẹ́ẹ̀ náà sì ni a ní physical rẹ̀ náà tó jẹ́ well established madrasa, so tí wọ́n fẹ́ gbé kalẹ̀ ní Ìlọrin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ìyá wa tó ń bẹ l'Abẹ́òkúta, ó tọ́ kí a kí wọn. Ó wù wọ́n kó já sí pé Abẹ́òkúta ni pé ó ti kọ́kọ́ balẹ̀, ọ̀nà bi-idhnillah tó bá a lẹ́yìn náà làwọn bá lè ṣe wọn. Naam, èyí wá ní ètò fiqh, àgbọ́yé nípa ẹ̀sìn. Àwọn mashayikh wọ́n ti ṣàlàyé pé kò tún fẹ́ẹ̀ sí nǹkan tá a lè fẹ́ máa sọ mọ́, àmọ́ gẹ́gẹ́ bí wípé gẹ́gẹ́ bí hájà nígbà míì tí ò bá lépa agbára tí èyí táwọn mashayikh ti sọ, àwọn mashayikh Nàìjíríà wọ́n ti sọ, ó ṣeé ṣe kó bá eléyìí náà bẹ́ẹ̀ náà yóò sì kí n máa jàǹfààní níbẹ̀. Ó sì tún lè gbé yìí náà kó tó gbé yìí èyí tó máa ṣàǹfààní níbi ibẹ̀, kọ́lọ́run jẹ́ kó yé a lè ṣàǹfààní níbẹ̀. Program tòní a kàn fi ṣe introduction nípa program gẹ́gẹ́ fiqh gẹ́gẹ́. Bẹ́ẹ̀ náà sì ni kí a jẹ́ ká mọ tírà wo la fẹ́ máa lò and kí ló dé tá a fẹ́ máa lò. Naam, ẹ̀rí bí muqaddimah tí mo fi wọlé inshallah máa tú kọ́sù láwọn kankan tí a dé síbẹ̀. An-Nur Institute wọn gbé kíní ìkalẹ̀ látara wípé kó fi máa jẹ́ ọ̀nà táwọn ọmọ fi súnmọ́ Ọlọ́run subhanahu wa ta'ala. So ó ti tó bí ẹ̀ẹ̀mejì báyìí àbí mẹ́ta ẹ pé wọ́n skip wọn tún nígbà lọ́mọ tún bẹ̀rẹ̀, àwọn ọmọ ìyá tó ń rí ìjà àìdá kan máa ṣe. So a ti sọ reason kan tó fà á. Nínú àwọn reason tó fà á wọn náà ni situation now nísìn kọ́lọ́run bá kó ṣàánú kó sì gbà wá láyè. Naam.
alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run subhanahu wa ta'ala alladhi qad sharafa al-islam bit-tawhid. Àmọ́ tó islam òun náà lẹ̀sìn tọ́lọ́run gbà kí ló wá dé kí ló ṣẹlẹ̀ wàá mọ̀ tẹ́lẹ̀ lónìí ìwọ́n tó ti mọ̀ wàá tún rántí rẹ̀ nítorí pé Ọlọ́run subhanahu wa ta'ala ti buyì sí islam òun náà ló bá tó yẹ pé al-islam dinul haqq òun náà ní ẹ̀sìn òdodo ẹ̀sìn tó lè ṣe tó yá sí pé ó wà náà sí lọ́dọ̀ Ọlọ́run ọba yóò san ẹ̀sìn lórí. kí ló fà á لأن الله عز وجل قد شرف الإسلام بالتوحيد. ìmọ̀ Ọlọ́run ọba lọ́kan ṣoṣo kí a má pa nǹkan nípa pọ̀ mọ́ Ọlọ́run ti fi oyè fún Islam. kọ́sítọ́ bá wù ó ti ẹ̀tọ́ àwọn míì Nàìjíríà tún ṣe kínní àwọn míì wọ́n kàn tún gbé nǹkan tí agbóǹgbà rẹ̀ di ọ̀kadà àwọn míì sì tún jọ́sìn àwọn míì òkúta ní Nàìjíríà lẹ́yìn rí so kí ló fà wọ́n ń pa nǹkan nípa pọ̀ mọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dáhùn wọ́n mọ̀ pé ó yẹ káwọn jọ́sìn fún nǹkan àmọ́ bó ni wọ́n ṣe ní àyìnà bó ni wọ́n ṣe ibi débi nǹkan tó yẹ kán jọ́sìn fún àmì wọn ò bìkítà pẹ̀ wọ́n kàn wọ́n pé ó yẹ ká jọ́sìn wọ́n sì ń jọ́sìn so òun ló fà tó fi ń jọ́sìn fún nǹkan yìí alhamdulillah Ọlọ́run ti ṣe kí ni Ọlọ́run ti help wa so yíyá àgbọn Islam láwà Ọlọ́run ti help wa nǹkan tó kákò ní pé ká wá máa bó láti máa jọ́sìn fún Ọlọ́run ọba mi olùwà tọ́lọ́run subhanahu wa ta'ala sọ pé wa ma khalaqtul janna wal insa illa liya'budun àdá àwọn àlùjànnú àdá àwọn ènìyàn sórí ilé ayé illa liya'budun ay yuwahhidun Allah azza wa jalla fi ibadatihi níbi nǹkan tí wọ́n máa jọ́sìn kan mú Ọlọ́run ọba lọ́kan ṣoṣo ń bẹ̀. وشرط الله عز وجل بقبول الأعمال الإخلاص والمتابعة بين أصل مقدمين يقول الله سبحانه وتعالى وتواد في نما جمع كنيو في سواليسا لكي شتاباشي أبدو شيشين إخلاصا مخلصين له الدين يقول الله سيسو أبدو شيشين إخلاصا لله كشف الله بني كسوسو الله بني كا لما يقول جوسف أو نيو يسالي كتان جوسف لوري ونيو نيو بالوا كاسم يقول الله سبحانه وتعالى ونيو يوسكين يسالي لوري كتاش Ọlọ́run kí wọ́n máa umiru àpá wọn tá a fún tíra àpá wọn lásìn kàkàrà illa liya'budullaha mukhlisina lahu-ddin àyàfi nítorí kí ni wọ́n bá lè máa ṣe jọ́sìn fún Ọlọ́run bá nìkan ṣoṣo illa liya'budullaha kọ́ máa jọ́sìn fún Ọlọ́run mukhlisina lahu-ddin ìjọ́sìn tó ń ṣe yẹn wọ́n máa ṣe fún Ọlọ́run bá nìkan ṣoṣo wọ́n máa fún Ọlọ́run bá nìkan ṣoṣo ibi àníyàn nǹkan torí nǹkan tí wọ́n fi ṣe kí ni ìrètí tí wọ́n gbà tí wọ́n fẹ́ kọ́ rí láti bẹ̀ wọ́n máa rí látọ̀dọ̀ Ọlọ́run nǹkan ṣoṣo ládàá tí wọ́n fẹ́ rí látọ̀dọ̀ Ọlọ́run wọn fẹ́ kí nǹkan mìíràn dẹ́rù bá wọn fi sọ́dọ̀ Ọlọ́run wọn ò ní sáré máa pe nǹkan míì Ọlọ́run nìkan ṣoṣo láwọn máa pè kọ́ni inshallah tábà tí wọ́n ṣe òkè lọ àmọ́ kí ni à ń pè ní ìbádà inshallah ìfẹ́ kí táìmù yẹn kó lọ púpọ̀ mukhlisina lahu-ddin hunafa ẹ̀sìn yẹn ń mọ fún Ọlọ́run ọba nìkan ṣoṣo yuqimu s-salah wa yu'tu z-zakah nínú àwọn nǹkan tá à ń fi ń jọ́sìn nìyẹn yu'tu z-zakah yuqimu s-salah wọ́n gbé wọn dúró lillahi wahda Ọlọ́run ọba nìkan ṣoṣo ay mukhlisina lahu-ddin Ọlọ́run wa ń sọ kí la fẹ́ ṣe ní ẹ̀sìn yuqimu s-salah wa yu'tu z-zakah so àwọn kan tàbí ṣe Ọlọ́run pé